Kilarigbo TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Sallu ala nabiyil Mustafa Izamon shita fidara ni teziat fakasir bi solati ala Muhammad. Wọ́n ní bí yàn forí lílé ayé ìyá àtọ̀run kó sáà máa yòbá ànábì Muhammad. Ẹ bá mi gbọ́ lọ́hun tóbi.
My name is Remain Adekola Tijani Kamilu Kompo. Distinguished ladies and gentlemen, I greet you all. Ẹ má bínú pé mo máa mix ẹ̀ èyìnbó gangan lọ́nà mi, but ẹ jẹ́ kí n máa mix ẹ̀ mọ́ra wọn kí n sọ Yorùbá díẹ̀díẹ̀. Mo bá màmá mi Alájà Olúwafúnkẹ́ Jimoh, mo bá wọn dúpẹ́, mo dẹ̀ bá wọn yọ̀ lọ́dọ̀ Ọlọ́run. Bí màmá ṣe wà, màmá dáadáa tààràtààrà, òun ni màmá tó wà lórí ìjókòó yìí. Ìtorí ẹ̀ ní gbogbo ọmọ wọn àti gbogbo àwa tá a jẹ́ ọmọ wọn àti gbogbo àwa tá a jẹ́ ọkọ ọmọ wọn la ṣe ń rí àánú gbà. Torí kò sẹ́ni tó máa dásẹ̀ wọnú agboolé Jimoh níta fàájì, all the way from ìta fàájì tí gbogbo ẹ̀dẹ̀ tó wá set. Kò sẹ́ni tó máa dá ẹsẹ̀ wọnú bẹ̀ tí ò ní ṣe oríire, tí ò ní rí àánú gbà. Tí n bá rántí gbogbo nǹkan, mo rántí 2007 tí mo ń ṣe ìyàwó pẹ̀lú ọmọ wọn Alájà Tèmítọ́pẹ́ Kubra Tijani. Gbogbo gbà yẹn olókùnmọ̀ struggle la wà, kò tí ì rọrùn. Ṣùgbọ́n gbogbo nǹkan lọ́wọ́ orí ni àti pé ó yẹ Ọlọ́run ọba tó ṣẹ̀dá wa. Mọ́mì yìí bó ṣe wà lórí ìjókòó yìí, nígbà tí mo lọ kọ́kọ́ lọ bá wọn pé wọ́n ní ọmọ ìlúwo ni mo ní ọmọ Ọ̀yọ́. Ṣé mo bí kí ọkọ ọmọ èèyàn lọ kí ìyàwó, àdúrà ni mọ́mì ti bẹ̀rẹ̀. Èmi ní kí wọ́n béèrè líìsì àwọn nǹkan tí a fẹ́ ṣe àbí nǹkan tí a fẹ́ kó wá fún níjọ́ ìyàwó ni wọ́n ní kọ́lájọ́ má mú nǹkan kan wá. But mo ní ọkọ, nígbà tí ọkọ mi wà láyé ó ní àwọn ọmọ rẹpẹtẹ, ṣáà ṣe dáadáa pẹ̀lú wọn, ṣe dáadáa pẹ̀lú àwọn ọmọ mi náà. Má jẹ́ kan rí ẹ́rí pé ókè ọmọ yìí ò kì í ṣọmọ dáadáa. Mo wá wò fún ìyá oníyà láti máa sọ irú nǹkan báyìí fúnrú ọmọ ọlọ́mọ, kò ń ṣe nǹkan tó rọrùn. Lọ́gán tí mo dẹ̀ dá ẹsẹ̀ wọnú lé wọn bí ọdún kejì sọ́dún kẹta lọ́lọ́run bí mi náà ṣe tí mo di olórúkọ káàkiri àgbáyé. Mo kọ́ fi yẹn dúpẹ́ fọlọ́run. Kò wá síjọ́ tí màmá yìí gbé fóònù tó ń pè mí rí ipe Kamilu Kompo olórúkọ ní ẹ o, ó yá kọ́kọ́ lọ mú 500,000 wá, mo fẹ́ ra nǹkan báyìí, mo fẹ́ ra nǹkan báyìí. Rárá, tí mọ́mí bá pè ẹ́ tó bá ti rí tó ń pè ẹ́, mọ̀ ẹ́ pé àdúrà náà fẹ́ gbà fún ẹ. Lágbára lọ́wọ́ Ọlọ́run, 80 tí mọ́mí wá ń ṣe yìí, wọn wá ní ṣe 90 nínú ìnira. Lágbára lọ́wọ́ Ọlọ́run, mọ́mí àtúnpadà wọ́n á tún bọ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́, wọn ò ní tọ́ná wo sàárè ọmọ láṣẹ Ọlọ́run. Gbogbo nǹkan ní wọn, Ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan, ọmọ aráyé náà ní fọwọ́ bànújẹ́ kan, ẹ̀ wá ní ṣìrìn. Mọ́mí ẹ túbọ̀ jẹ wọn ọmọ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́, gbogbo ẹ̀yin tẹ́ wà ń bíbá yín náà ẹ jẹ wọn ọmọ o. Gbogbo ẹni tó fẹ́ tó mọ́mí tó fẹ́ ju mọ́mí lọ́kàn ṣe àmì o. Torí 80 ò ṣe àbítárẹ́ni tó ti ṣe 80 ni ẹ pàtẹ́wọ́ fọ́lọ́run lára mọ́mí. Ok, apá èjì yín àtọkọ yín àti mìsúra kọ́ á fún yín ní 80. God bless you all. Ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ wá náà ẹ kú dìde o. Láyọ̀ tẹ́ fi lé yín lẹ̀sí, láyọ̀ náà lè máa bá o. Àṣírú ilé ìfúnra wa láṣẹ Ọlọ́run ọ̀làlà haúlá wàlá quwwata illa billahi al-aliyyil azim. Àpò lè fowó ra fi tó sọ̀kan fi tó sọ ẹni sí mo kọ́kọ́ kí ìyá mi tọ̀wọ̀tọ̀wọ̀ ẹni bí ọkàn mi wúrà mi igi mi ìyá mi alábàárò mi ẹni bí ọkàn mi èjìká tí kò jẹ́ kí aṣọ jábọ́ ìyá mi ẹ ṣe ẹkútọ́jú mi ìyá tó bí mi mọ̀ wá wọn o láti kékeré báyìí tí mo wá wọn tí ìyá mi bá ṣe kankan tí wọ́n bá tẹ́ wọn lọ́rùn ọ̀ tó bá jẹ́ pé a lọ sóde kan tí wọ́n bá fẹ́ kí jẹun níbẹ̀ ọ̀tún fẹ́ jẹ́ kí n ṣe kankan bẹ́ẹ̀ wọ́n bá ó ní sáì tó máa fún mi wọ́n bá ti fún mi ní sáì yẹn màá ti mọ̀ pé yes bí wọ́n fẹ́ kí ṣe bí wọ́n fẹ́ kí ṣe sọ́ọ̀mà pé bàbá kan níbẹ̀ tó ti yé mi so wọ́n dẹ̀ jẹ́ pé ìyá tó jẹ́ pé wọ́n tolerate nonsense wọ́n ṣe pé bóyá wọ́n kì í kan wọ́n fún wọn tolerate nonsense at the same time tó ti yé mi tó bá sọ pé kọ́pù ìyá jáde tó ti yé mi ìyá ní ìyá tèmi o tó bá nípa ẹ̀jẹ̀ mú ìyá gidi jáde máa náwó sí lọ́dọ̀ bá tún wá fún mi lórí ọ̀fẹ́ láti tún wá padà wá sí ilé ayé ẹlẹ́ẹ̀kejì ṣé ti yé mi màá tún wá tún wọn lọ gẹ́gẹ́ bí ìyá ṣe wà ní. Ìyàwó ni wúrà ọmọ láyé, ìyàwó ni wúrà ọmọ láyé, lọ́jọ́ rírí jẹ́ o, lọ́jọ́ àìrí jẹ́, ìyàwó ni wúrà ọmọ láyé. There is no one like mother to me, no matter how poor she may be. I travel overseas,
I travel overseas. No one like mother to me. Thank you, everybody. There is a popular saying that a journey of 1,000 miles starts with a step. But a journey of 1,000,000 miles actually starts with the love of my mother. I don't move quickly. Yali, a shape, Yabate, I try Laro, lost, Ale, Yami, missing. Gbogbo ní tí mo dé ní ayé ìyá mi nítorí àdúrà yín olóńgbà lórí ẹ ṣé. If there is anything like afterlife that is coming back to this life again, I will simply say to God, please let me have you as a mother again. Nítorí pé kò sí ìyá tó dàbí yín. Ìyá mi ò kì í sùn. Mama gbàdúrà fún àwọn ọmọ yìí ni àmọ́ dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí ní England I may top software engineer in the financial sector in the city in the last 25 years kò kí n ṣe pé knowledge mi or power mi ni mo fi dé gbogbo ibi tí mo dé tí kò bá kí n ṣe pé àdúrà yín ẹ ṣé mo dúpẹ́. At the moment, I'm actually looking at the most beautiful sight in the world. Mom, I'm looking at you. You are that sight. Eshe, Mudupe. Tiba to settle down on my share, my share to sorrows. Eshe on the yard, you know I love you. And thank you for being here. Eshe on it. Eshe yard. Thank you. Baba Beji, Toby, Tawa. All right, let's go. Time out, go, let's go. Thank you, DJ. Mommy, let's move on. Thank you, DJ. God bless you. Ìyá Emmanuel, ìyá Tóbi, ìyá Tọ́pẹ́. Ẹ jẹ́ ká ṣe bọ́n ṣe ń ṣe kó lè bá rí bó ṣe. Ẹ má ti torí kó dé èèyàn wa lẹ́ni tó ń ṣe MC. Ẹ má jẹ́ ká downgrade wọn. Ẹ jẹ́ ká ṣe ìní nọ́mà. Ìyá Ìbejì, Mọ́mí Táíwò Kẹ́hìndé, Mrs. Ọlátẹ́jú Jímọ̀. No, ó sì kù díẹ̀, tọ́lá tí ó kù kìí, wọ́n sì máa jókòó sí bíbá yìí. Ní báyìí, ẹ gbójú ayọ̀ sókè. Ẹ̀yin kámẹ́rà yẹn ti bá mi dáwọ̀ lọ lójú. Ẹ jọ̀ọ́ lóríire mi ò ní gbọ́ ọmọ sọ̀rọ̀, ẹ kàn bá mi nawọ́ sí gbogbo àwọn ọmọ alájà. Ẹ bá mi fún wọn ní àdúrà láàrin ìṣẹ́jú kan. Ẹ bá mi nawọ́ sí wọn ìka àlùbáríkà, ẹ bá mi nà sí wọn. Ẹ bá mi fún wọn ní àdúrà. Ẹ jọ̀ọ́ ìyọ̀ ní fọ́tò please now. Ẹ jọ̀ọ́ náà ẹ ti ní wọ́n mi gan lójú. Ẹ jẹ́ ká pín àwọn báyìí ká pa bẹ́ẹ̀ ni a máa gé kínní àti máa gbà. Ẹ bá mi nà káàrí sí wọn. Ẹ bá mi nà káàrí sí wọn. Lẹ́yìn èyí tá à ń ṣe yìí lágbára Ọlọ́run alájẹ́ òní wọn sàárè ọ̀kan lágbára Ọlọ́run. Ẹ̀yin náà tẹ́ wá make mommy happy lẹ́ni tẹ́ ẹ dùn wọn nínú gẹ́gẹ́ bí ìyá. Ní agbára yìí náà wà ní kúkú òjijì o. Ìpadà lọ sílùú òyìnbó yìí lágbára ẹ̀ ní ṣùflẹ̀ ni wọn o. Lágbára ẹ̀yin obìnrin náà wà ní Nàìjíríà lè gbọ́kọ̀ ní kúkú yìí o. Ṣùgbọ́n àwọn áfíì sẹ́ẹ̀tì kiri gift yìí fún mọ́mì. Kámílì kọ̀ọ̀kọ́ wọn ní kí n bá wọn pè fún mọ́mì. Àwọn kọ́tọ́ ni wípé mo máa já kíní ìyẹ̀wọ̀n tó ṣe lọ́dún yìí. Mo mọ̀ iye tó ṣe é èmi máa gbà 1 million. Mo mọ̀ iye tó ṣe ṣé 200,000 lẹ́gbọ̀n ṣe kiri. Ṣé àbí 200,000 ni? Kámílì kọ̀ọ̀kọ́ ló mọ̀ ní kíni ẹjọ́ tó yọ lọ́mọ ìlú bẹ́ẹ̀ bá ẹ bá bá mi dúnàdúrà. Ẹ jẹ́ ká lọ ṣẹ̀ ìtọ̀jọ́ yẹ máa já. Ó yẹ máa já. Ẹ jẹ́ ká lọ ṣẹ̀ bí ìfẹ́ máa pè.
Oya, ẹ jẹ́ kọ́ ní tó rẹ̀ bẹ́ẹ̀. Ẹyin fọ̀tọ̀ kúrò ẹ jẹ́ kọ́ wọ̀nyí orí bẹ́ẹ̀. Ẹ jẹ́ kọ́ rí. Olúwa o. Olúwa o. Yéèpà. Yéèpà. Àfi bẹ́ẹ̀ ni bá làjà lòdúró. Wọ́n ti di stóòlù lòdúró. Irú aṣọ náà làjà wọ̀ gbọ̀ngbọ̀n láàárọ̀ ọgbà tí mo dé rẹ̀ o. Òun rẹ̀ o. Mo kí mi sá dáadáa. Ṣé ẹ̀ rí báyìí? Àwọn tó ṣe ló ń jayẹ o. Àwọn tó ṣe ló ń jayẹ kó ní yín máa wù. DJ, play for me please. Orí birthday ni mo fẹ́. Birthday. Orí birthday. Yes. Yes. Ṣé tí ń rí báyìí? Ṣé ó tó bàbí kò tó bẹ́ẹ̀? Ó yẹ máa tọwọ́ bá kò rẹ̀ ká máa jà. Òun rí ẹyin cameraman, take your camera. Ó yá. Sorry. Bàbá Ìbejì ní orúkọ bàbá Ìbejì wọ́n ṣe máa ń ṣe nìyẹn bàbá Ìbejì wọ́n kò sílẹ̀ wálé fún sanwó ìsìnkú mo fẹ́ lọ sí London ní next month mo lọ London ní pọ́ǹsì mo fẹ́ yẹ fún mi mo ní bàtà yẹ fún mi lọ́wọ́ ní last time náà pọ́ǹsì náà lẹ fún mi àwọn bàbá Ìbejì ní àwọn ṣìkìrì yìí débi bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ sọ ẹ̀kọ́ wọ́n náà fún mi ní 200,000 250,000 ẹ̀jẹ̀ bá mi fún Ìbejì ní àtẹ̀wọ́ ẹ̀jẹ̀ ló yẹ bá mi fún Ìbejì ní àtẹ̀wọ́ ìkọ́ mi máa tẹ̀wọ́ fún bàbá Ìbejì 250,000 ọmọdé wọ́n nínú 1 million mo ní 250 ó yá èyí tó kù lẹ́yìn tẹ́ni má pẹ́ ní bọ̀dì yẹn máa pẹ́ ní bọ̀dì ó yá ẹ ti bẹ̀rẹ̀ àtikú ni ẹ ti bẹ̀rẹ̀ jẹ́ fúnra iṣẹ́ náà tàbí ẹ fún mi lọ́wọ́ ìrọ̀lẹ́ ẹ̀mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan lẹ́wọ̀ ìdáwọ̀ yìí ó yẹ dáwọ̀ ẹ bá mi lọ́kùn jáde.
Aláàjì Kámílù ẹ̀ ní tí wọ́n lọ́jà ní agbára ẹ̀ ní púpọ̀ òjijì àtẹ̀yìn àtìyàwó yìí àtàwọn ẹ̀gbọ́n ìyàwó àtàwọn àbúrò ìyàwó lágbára Ọlọ́run lẹ́yìn èyí tẹ̀sán yóò ní fojú ṣiṣẹ́ yìí o wọn ní pàǹkó yìí jẹ́ nǹkan ní ní bàjẹ́ ẹ wá wò sùsùsùsù ẹ̀yà èrè ẹgbẹ́ ẹṣẹ́ bíbà tẹ́ pé mọ́mì ló dúró lágbára Ọlọ́run ní agbára Ọlọ́run ayé òní sọ ilé ìta lágbára Ọlọ́run ìbá rírì wàlá kùwátá ìlàbílà ìyàsí ó bẹ̀ wọ́n iléeṣẹ́ tó ṣe léyìí fún àǹfààní ẹ̀yìn èmi gbowó ìyẹn ní tó máa polówó tó gẹ́gẹ́ bí film production wọ́n ṣe ẹni tó bá fẹ́ ṣe lẹ́yìn fún gíftì ẹ wá bá wọn ayẹyẹ yìí lẹ́kọ̀ọ́ wò aspirator peter physics peter miss transfer oyisi ẹgbẹ́ àtàwọn ìbílẹ̀ wọn fẹ́ ṣe ẹbí wọn fẹ́ ṣe ẹgbẹ́ ọ̀tún creation and gallery àwọn ni wọ́n ṣe ìdílé yìí fún àǹfààní yìí tẹ́ bá ní trend ẹ pé nọ́mbà yìí kí bá yín gbé síta nígbà yìí bí kéèkì náà lọ báyìí tá a bá ti gbé kéèkì tán 0 ẹjọ fún àǹfààní tẹ́ fẹ́ kọ tẹ́ fẹ́ ṣe. Mọ́tò ọmọ tó kù yà àti kú ní ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ìyá mọ́tò. Mr. Kámílù yà lọ́wọ́ àwọn ọmọ máa bọ̀ Mr. Kámílù ìyá láṣẹ. Àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́ ní agbára Ọlọ́run bí ẹ ṣe gbé àkàrà òyìnbó yìí ní agbára Ọlọ́run ẹni gẹ̀ẹ́mí ọmọ kọ̀ọ̀kan sí o ẹ̀yin náà ìwọ́n tí ì kọjú kú báyìí ó ti lè kẹ́ wá pẹ́ tó láyé tó nájà ẹni tọ́ka sàárì ọmọ bó ṣe máa rí nìyẹn ọlá kù wáta ìlànà ìlànà àti ó pẹ́ tó wá fẹ́ bá mọ́ mi yà fọ́tò kọ́ bàbá wọn bí ara kọ́ máa wọ̀ pápápá. Ẹgbẹ́ mi náà dùn kúndínkúndí. Alájà ló tó lọ́wọ́. Alájà ó pọ̀. Ó rí bàbá etí yẹn ṣe gbé bọ́dì. Bàbá etí yẹn ti tún gbé bọ́dì. Ó pọ̀. Ìjọ alájà kúndí pẹ̀lú àwọn èrò wọn. Ẹ pẹ̀lú ẹ̀yẹ ní bá wọn lọ. Alájà ó jẹ́ bàbá sóhùn tán. Òun ayé ń sọ. Bàbá sọ̀rọ̀ òun ayé ń sọ. Wọ́n ní tẹ́lẹ̀ tẹ̀lá fún mi. Tọ́ni tọkọ̀ ṣòro. Wọ́n ní ta ló gbójú lé. Tí o fi ṣàkọ́. No network. Wọ́n ní nínú ìlú tuntun. Onínú dídáhùn. Adé ilẹ̀ nílẹ̀ ìyàpọ̀ mọ́. Ìwọ ni mo ní o. Ewé ní màsílì ẹ̀kọ́ ìlú olówó àwòjáde o. Kò ní ó tù nítorí ìwọ ló ń gbé mi lọ. Bàbá má jẹ́ kí ìjà ọ̀bọ̀. Nítorí ìwọ àjọ̀dún ìgbà àjọ̀dún ìfọ̀rọ̀ ó máa ń bá. Ó yẹ lọ kú ní olóore. Olóore.
Matthew Shimobi, ẹ bá mi tọ́jú Matthew. Bàbá òwò bí irun ti ṣe bèbí. Ọlọ́run òwò bí irun ti sọ̀rọ̀. Mo ṣe ìtọ́jú rẹ̀ lójoojúmọ́ kó wó. Owó bí irun ti sọ̀rọ̀. Owó bí irun ti ṣe ìbúdí. Owó bí irun ti sọ̀rọ̀. Mo ṣe ìtọ́jú rẹ̀ lójoojúmọ́. Ó yá ló kú ní Olúwa.
òbí sẹ́sọ̀ tí sọ́dẹ̀ mi ọmọ tó òbí sẹ́sọ̀ ló lọ́wọ́ bá ti rárá òbí sẹ́sọ̀ yóò káde. Sọ́dẹ̀ sáwọn olùdarí sí sọ́dẹ̀. Ẹ̀ka tọ́jú sí mi sọ́dẹ̀ ni wọ́n bá pè é. Atọ́dọ̀ kò gbẹgbẹ́ dá. Gbogbo ojúṣe ẹgbẹ́ dá. Bàbá àkọ́bí mi ìsúkì mi ìnáwó lẹ́ra àgbà òbí ìṣẹ̀sọ́. Òbí ìṣẹ̀sọ́. Òbí ìṣẹ̀sọ́. Òbí ìṣẹ̀sọ́ sádùn òun bá bẹ̀rù òbí ìṣẹ̀sọ́. Òbí ìṣẹ̀sọ́ sádùn òun bá bẹ̀rù òbí ìṣẹ̀sọ́. Tó o bá ti délé, kó o bá tọ́jú Sanwó-Olú. Kó o bá tọ́jú Sanwó-Olú APC rẹ̀. Èrò lọ́wọ́ wà lọ́wọ́ òbí ìṣẹ̀sọ́. Agbẹ́kẹ̀kọ̀ọ́ lẹ́sọ̀ yóò ṣe. Tó o bá tọ́jú ikú foríjì. Bàbá tó ní mi ìsúnì yóò ṣe wíyà. Kristi bàbá mi náà, 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 Kristi bàbá mi náà. Ọ̀yà ṣe kò wọ́n lẹ́kọ̀ọ́ ní ìwọ́n náà wíṣkì. Ìwọ ò yàtọ̀ méjì, kékeré lẹ́kọ̀ọ́. Ẹ má fojú ara wò ọmọ Kristi, ẹ má fojú ara wò ọmọ. Bóyá bàbá tó ti bá ìsọ́fà lòdòdò ní. Tó ti bá ìsọ́fà lòdòdò ní. Ọlọ́run káàdì yóò bá ọ̀nà àmì tó ṣe ìwà ló fi nígbà tó bá ní tẹ̀lé ìdábẹ́rù alágbàbí bàbá wa gbàbí òye. Bóyá ẹlẹ́gùrù ìjẹ́ bàbá láti ṣe wọ́dọ̀ sórí àná. Kilarigbo TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ.